kọmíṣánná àjọ ọlọ́pàá ìpínlẹ̀ kan ti pàṣẹ kí wọ́n máa fi páńpẹ́ òfin gbé àwọn onílé ìtajà tó bá ń ta báńgá. kọmíṣánná àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Kogi Bertrand Onua ló ti fòfin de yíyin báńgá ní ìpínlẹ̀ ọ̀hún. Nínú àtẹ̀jáde kan tí alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kogi SP William Ovie Aya tó fi ṣọwọ́ sáwọn akọ̀ròyìn tó tẹ iléeṣẹ́ atótó-arére online TV lọ́wọ́ ló ti ṣàlàyé pé kọmíṣánná náà ṣe àgbékalẹ̀ àṣẹ yìí lásìkò ìgbà tó ń ṣèpàdé pẹ̀lú àwọn ọmọ ikọ̀ rẹ̀ nílùú Lọ́kọ́jà tí ṣolú-ìlú ìpínlẹ̀ ọ̀hún. kọmíṣánná náà sọ ọ́ di mímọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń hùwà ọ̀daràn ni wọ́n máa ń lo báńgá yìí láti fi ṣiṣẹ́ láabi wọn, léyìí tí iléeṣẹ́ rẹ̀ kò ní fi ààyè gba lílo báńgá fún ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ náà. kọmíṣánná ọ̀hún ló ti wá gba àwọn òbí àti alágbàtọ́ nímọ̀ràn láti ṣèkìlọ̀ fún àwọn ọmọ wọn kí wọ́n jìnnà sí àyín báńgá ní ìpínlẹ̀ náà, tó ṣe àfikún rẹ̀ pé wọ́n ti fún àwọn agbófinró láṣẹ láti fi gbòòrò òfin gbé ẹnikẹ́ni tó bá ń tàpá sí òfin yìí. Bákan náà ló tún ṣèkìlọ̀ pé èyíkéyìí ilé ìtajà tí wọ́n bá gbá mú wípé ó ń ta báńgá ní ìpínlẹ̀ ọ̀hún ni wọ́n fi páńpẹ́ òfin gbé tí wọ́n sì fojú rẹ̀ bá ilé-ẹjọ́. Tí ó ti wá rọ àwọn olùgbé ìpínlẹ̀ Kogi láti tètè ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó tí wọ́n bá kẹ́fín ilé ìtajà tí wọ́n ti ń ta báńgá ọ̀hún lágbègbè wọn. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ atótó-arére online TV. Ẹ ṣeun tẹ́ ẹ ti ń dá